ṣàwọ́ mi o Àlàbí Àjíbọ́lá ó ṣọmọ mi. Pàtí méjèèjì yìí kọ́ mi ó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọn bá Arúgbó Ìṣọ̀lá ó ṣeré fáìlà àìlábíwá ìdí ẹgbẹ́ magají ìgbàkọ́ ẹgbẹ́ nísàlẹ̀ mu ó ṣeré fọ́mọ ẹ̀ sí ìwé ìlé parí yìí síta àdéhìnká history ó ìpìtì ara ẹ̀ ọmọ ọ̀gá ẹ̀mí dàpọ̀ wọ́n sí látúni wọ́n sí látúni ọmọ mi láti ìlú Canada ọmọ mi wà síra àríkẹ́ ẹ̀mí ọ̀nàbísí ayé gbogbogbò ayé ṣaṣaṣaṣaṣa wọ́n síra wọ́n ti ẹ̀fẹ́ ló ń kọ́ra wọn sí wọ́n fi kàn mí nítorí wọ́n sí láti òde òfin bínú. Ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́run wọn bá bí o ṣe wáyé àìlèdú wá sí ìwárọ̀bá bí wàsílà nínú ẹ̀ àdùn ẹ̀ ayá gágágágágágá à ń ṣe tiwọn náà ní ìrọ̀rùn. Wàsílà ìlú Canada lọ́ra wàá wá gbòòrò wá sílé jímọ́ lára mi àìmọye èèyàn ní òrò wípé ìjọba jọ ṣe ó wá ìjọba jọ ṣe àìmọ́ra wọ́n máa ń sọ oríṣiríṣi wọ́n ní Wàsílà ìlú wọ́n ti mẹ́wàá àìsí náà rí wọ́n ló fọ́pọ̀ Wàsílà rẹ̀ mi ṣé ìlú gbàdúrà ẹ̀ ṣọkọ wọn yìí olú ayé mi ìfújì ara ayé burú ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ní òtí ẹ̀ ní o wọ́n sí mi ìrọ̀lẹ́ kì í ṣe gbogbo ọ̀rọ̀ táyé bá wí ló yẹ ká bá fèsì sí. Èébú táwọn èèyàn pọ̀ láti máa bú mi jù òun ni tó pè mí lálágbé o kò pè mí lálágbé ẹlòmíì alálágbé ni alónílù ni alẹ́ màmú alágbé èdè òfin ṣe alágbé ìrìnà ìdè wàláì mo dúpẹ́ fọ́ọ̀lọ́hún. Wàsíù mi Àyìndé ọba fújì tó lò bá o. Ọ̀rọ̀gún lẹ́la ó jẹ́ tí ẹ̀kú fọ́mọ máa ń jẹ́jẹ́ kíkú ọmọ gbọ́dọ̀ hàn mí ọmọ ní máa gbogbo jíwọ́ra ó sún mi. Ẹ̀bá jẹ́ ká ṣayé káyé bá ṣe wá rẹ̀. Èyí tí wọ́n ṣe lẹ́nìí ẹjẹ́ pé náà sí rúrú mélòó oṣù mọ́bí Àyìnlá. Àlàbí Àjíbọ́lá. Ìdàwọ̀ mẹ́ta kò gbọ́dọ̀ lọ́bẹ̀ lówó. Àyà tó sì wúrù nípa òbí. Èjì inú ni ẹ̀yà àbí ọ̀rọ̀ bá bí.